rí pé ìsinmi lọ́nà máa ń bẹ́lẹ̀ lélẹ́yìí. ẹ̀yin Ìwó lápapọ̀ gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó ẹ kú àlejò VDM. mo kẹ́kẹ́ gbọ́dọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tó máa sí láǹfààní lọ́jọ́ iwájú ni, torí tó burú jùlọ nínú tó lè dalẹ̀ Yorùbá rú lọ́jọ́ iwájú ni ká fọ́ máa lè jóye o. nínú tó lè dalẹ̀ Yorùbá rú tó lè mú kí ogun ó padà wọlé Yorùbá lọ́jọ́ iwájú tẹ́ ẹ bá ti fi padà fọ́ máa lè jóye, tá a bá ti fi padà fọ́ máa lè tọ́ máa lè ìlú tọ́ máa lè bá ti jóye ẹ gbà, mo fẹ́ kẹ́ ẹ gbà pé ìlú yẹn ò lè ní ìsinmi, kò lè sí peace níbẹ̀. ìlú tẹ́ ẹ bá ti fi ọmọ àlè joyè tí àwọn tán jẹ́ ojúlówó ọmọ bẹ nínú ìlú tán àjòyè mọ́, tó wá jẹ́ pé ẹni tí kì í ṣe ọmọ ìlú yẹn ló padà bọ́ sórí àpèrè ni, ẹ ti gbà pé ìlú yẹn kò lè sí àlàáfíà níbẹ̀ mọ́. bàbá wa kábíyèsí Tẹ̀lú of Ìwó ọba Àkànbí Abdulrasheed Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá yẹn ogun, Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun. mi wà bíláàjì wa yìí sọ́ọ̀tì ọba torí gbogbo àwọn ọba wa ọba agbọ́dọ̀ sàpọ́nlé fún wọn, ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ tó bá yẹ ká bá àwọn ọba sọ agbọ́dọ̀ bá wọn sọ, òdodo ọ̀rọ̀ tó bá yẹ ká bá aráàlú sọ agbọ́dọ̀ bá sọ. ní láti sọ ti àwọn ọba wa kábíyèsí Tẹ̀lú Ọlọ́run jẹ́ mi ogun o. tí aya bá kọni aya náà la máa ń fẹ́, tóbìnrin bá kọni obìnrin la máa ń fẹ́. obìnrin kọ bàbá wa kábíyèsí Tẹ̀lú of Ìwó, obìnrin náà àwọn ìyàwó kan tí wọ́n fẹ́ jò ní ó kọ̀ wọ́n sílẹ̀ ó lọ. dandan sì ni bàbá kábíyèsí Tẹ̀lú of Ìwó ọba Abdulrasheed Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn, Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. bàbá fẹ́ fẹ́ ìyàwó mi, wọn àrí ìyàwó fẹ́ ní Ìbàdàn, wọn àrí fẹ́ ní Ọ̀ṣun, wọn àrí fẹ́ ní Ọ̀yọ́, wọn àrí fẹ́ lẹ́kọ̀ọ́, wọn àrí fẹ́ ní. bàbá sì gbéra wọn lọ sí ìlú Haúsá wọn lọ fẹ́ ìyàwó, torí pé ibẹ̀ àwọn ni àwọn tí wọ́n lọ fẹ́ ìyàwó lọ́dọ̀ wọn, àwọn yẹn wọ́n trust ibi tí wọ́n ti fẹ́ ìyàwó ju kán fẹ́ ìyàwó ní ilẹ̀ Yorùbá lọ. mo fẹ́ kí àwọn èèyàn tí wọ́n bá wà ní orí live mo fẹ́ kẹ́ gbọ́ mi yé. bàbá lọ sílẹ̀ Haúsá lọ fẹ́ ìyàwó torí pé wọn nígbàgbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ Yorùbá, wọn nígbàgbọ́ àbí ká sọ pé ọkàn wọn ò balẹ̀ láti fẹ́ ìyàwó lọ́dọ̀ ẹnì kankan nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n bàbá wa Tẹ̀lú ọkàn wọn balẹ̀ láti fẹ́ ìyàwó, tá a bá fẹ́ ìyàwó lọ́dọ̀ àwọn sultan àwọn emir gbogbo àwọn ọkàn wọn balẹ̀ sọ́dọ̀ wọn. ibi tọ́kàn yẹn bá balẹ̀ sí ibẹ̀ náà lèyàn ti máa ń nájà, kò sí tó burú mbẹ̀. níbi ibi ọba ti wùyàn bó wùyàn yẹn lè sọ pé gùn lòyàn fẹ́ níyàwó, bó wùyàn yẹn lè sọ pé bóyá ànàgó lèyàn fẹ́ níyàwó, bó wùyàn yẹn lè sọ pé Ìgbò Ìṣòbò, gbogbo ẹni tẹ̀yàn bá ti fẹ́ níyàwó obìnrin lobìnrin jẹ́, ẹ̀yà ló yàtọ̀. ṣùgbọ́n àwọn kan bẹ táwọn lè fẹ́ obìnrin ẹni àwò, àwọn kan bẹ gbogbo ẹni tó bá ti já sí pé òun ló wà ní in charge culture and heritage of his tribe, kí n lò báyẹn. gbogbo ẹni tó bá ti wà ní in charge kó jẹ́ pé àwọn náà fẹ́ secure, àwọn náà máa secure culture àti heritage ìran wọn, wọn lè fẹ́ ìyàwó ẹni àwò, wọn lè fẹ́ obìnrin ẹni àwò. ṣùgbọ́n aláwọ̀ àwọn kan láti fẹ́ obìnrin níbi tó bá ti wù wọ́n, àwọn tó jẹ́ pé wọn sì nígbànú kí wọ́n secure culture and heritage of their tribe, ìran tó ti jáde. ṣùgbọ́n ẹni tó bá fẹ́ secure culture àti heritage ìran tó ti jáde kò lè fẹ́ ìyàwó ẹni àwò, kò lè fẹ́ ìran ẹni àwò. pàápàá jùlọ ẹni tó bá jẹ́ ọba aládé, ọba tí ó bá fẹ́ kí omi ó tẹ̀yìn wọ̀gbìn ìran, tí ó fẹ́ kí omi ó tẹ̀yìn wọ̀gbìn àwọn lẹ́nu nínú ìran rẹ̀, kò gbọ́dọ̀ lọ fẹ́ yàwó nínú ìran mi kí n gbé báwọn nínú ìran mi. torí pé ṣíṣe bẹ́ẹ̀ ó lè fa ìjákulẹ̀ fún ìran yẹn lọ́jọ́ iwájú tàbí lọ́jọ́ ọ̀la. kí ọba aládé kó lọ fẹ́ ìyàwó nínú ìran míì látòkèèrè tó yàtọ̀ sí ìran rẹ̀, ó lè fa kí omi ó tẹ̀yìn wọ̀gbìn ìran yẹn, kó omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ìran yẹn lọ́jọ́ iwájú, ó lè fa kí àbọ̀dè kó wọnú ìran yẹn lọ́jọ́ iwájú. torí ẹ̀ ló jẹ́ n sọ pé program tí wọ́n fẹ́ sí lálẹ́ yìí, àwọn tí wọ́n bá jẹ́ ọmọ Ìwó, olóyè Ìwó àti àwọn tí wọ́n jẹ́ baálẹ̀ nínú Ìwó fẹ́ kájọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò, kádẹ́ ìjọ wo kíni tí ó ní láti ṣẹlẹ̀. torí consequences ti ń bẹ níbi kéèyàn ó wà lókè, kéèyàn ó jẹ́ ọba kọba ẹni tó jẹ́ Yorùbá, ọba Yorùbá kó lọ fẹ́ obìnrin Ìṣòbò tàbí Ìgbò, tàbí kó lọ fẹ́ obìnrin ní ilẹ̀ Haúsá.
kò sí tó burú. Islam ó fààyè gbà ká fẹ́ obìnrin níbi tó bá ti wù wá o, tó bá láti jẹ́ pé ẹni tó máa bá wa ṣẹ̀sìn wa ni. Ibi tí mò ń lọ gẹ́gẹ́ ó ní pé gbogbo ẹ̀yin ọmọ Ìwó, gbogbo ọmọ Yorùbá, ìyàwó tí bàbá wa kábíyèsí tí wọ́n fẹ́ wọlé yẹn, tí wọ́n lọ fẹ́ láti ilẹ̀ Haúsá ọ̀hún ni, àwọn ọmọ tí ìyàwó yẹn bá ń bí, àwọn ọmọ tó bá ń bí, gbogbo ọmọ Ìwó gbọ́dọ̀ mọ̀ o, wọ́n gbọ́dọ̀ dá àwọn ọmọ yẹn mọ̀ o. Àwọn ọmọ tí irú ìyàwó tí bàbá wa kábíyèsí Elu of Iwo land, àwọn ọmọ tí ìyàwó tán lọ fẹ́ láti ilẹ̀ Haúsá, àwọn ọmọ tí ìyàwó yẹn bá ń bí, gbogbo Ìwó gbọ́dọ̀ mọ̀ àwọn ọmọ yẹn, kán dá àwọn ọmọ yẹn mọ̀, kán mọ orúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Irú àwọn ọmọ yẹn wọn kì í ṣe full blooded of Yoruba. That is where I'm going. That is where I'm going. Ibi tí mo lọ nìyẹn, ibi tí mo lọ jìnnà, ṣùgbọ́n ibi tí mo fẹ́ yà kọ́rọ̀ yóò lè bá yé wa lọ́pọ̀. Gbogbo ohun tí ń jẹ́ ìran Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Ìwó, torí pé tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ibì kan náà ni àbọ̀dé ó gbà wọlé, ọ̀dọ̀ àwọn kan náà làbọ̀dé ó gbà wọlé. Gbogbo ohun tí ń jẹ́ ìyàwó tí bàbá wa kábíyèsí Olúwo lọ fẹ́ láti nọ́ọ̀tì, gbogbo ọmọ tí wọ́n tán bá bí, Ọlọ́run san àwọn ọmọ yẹn lọ́mọ alálùbáríkà o, àwọn ọmọ yẹn ò ní kú mọ́ wọn lọ́wọ́ o, Ọlọ́run jẹ́ kán jèrè àwọn ọmọ yẹn o. Ṣùgbọ́n ìsọmọ tó lè gorí àpèrè Ìwó, wọ́n ìsọmọ tó lè gorí àpèrè Ìwó, bàbá wa ó wù wọ́n láti pé Fúlàní làwọn fẹ́, wọ́n dẹ̀ ti fẹ́ Fúlàní, kálàsì, kò sí nǹkan kan tó burú bẹ̀. Ṣùgbọ́n tó bá dọjọ́ iwájú, irú àwọn ọmọ yẹn gbogbo tí ń jẹ́ ìlú Ìwó, ó yẹ tí ìyàwó yẹn bá ti ń bímọ, ó yẹ orúkọ tí ọmọ kọ̀ọ̀kan bá ń jẹ́, irú ọmọ kọ̀ọ̀kan tí ìyàwó yẹn bá ń bí, ẹ̀yin ọmọ Ìwó, ẹ̀yin ará Ìwó, ẹ̀yin ìlú Ìwó, ẹ lọ máa kọ orúkọ àwọn ọmọ yẹn sílẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, torí tó bá dọjọ́ iwájú tán bá fẹ́ dun, tí irú ọmọ yẹn bá sọ pé àwọn fẹ́ dun ọba, tí irú wọn bá lọ dun ọba, tán bá lọ dun ọba nílùú Ìwó, tí irú wọn bá lọ dun ọba nílùú Ìwó, nǹkan sí ìlú Ìwó, nǹkan sí ìlú Ìwó, consequences ẹ̀ máa ń lágbára o, ó máa ń lágbára o, consequences irú kan yẹn máa ń lágbára o. Torí pé ẹni tí kì í bá ṣe full blooded tó bá gorí àpèrè, ìlú kì í rojú, ìlú kì í tó, ìlú kì í rojú ìlú, torí tó bá dọjọ́ iwájú irú àwọn ọmọ yẹn náà sọ pé àwọn náà ó dun ọba, wọn á pera àwọn prince ni wọn, àwọn tó bá jọkùnrin nínú àwọn ọmọ tí obìnrin yẹn bá bí, àwọn ọmọ míì, àwọn obìnrin míì tán bá jẹ́ ọmọ tán jẹ́ Yorùbá tó bímọ fún Olúwo, ẹ mọ àwọn yẹn lọ́tọ̀, ẹ gbọ́dọ̀ mọ orúkọ àwọn yẹn lọ́tọ̀. èyí tó jẹ́ Fúlàní, ọmọ tó bá bí ẹ gbọ́dọ̀ mọ̀ wọ́n dáadáa, kò ní dáa kọ́ ọmọ Fúlàní ẹni tí kì bá ṣe full blooded of Yorùbá kọ́ padà gorí àpèrè nílẹ̀ Yorùbá tí irú ẹ̀ bá padà ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé àwa ń bẹ láyé lénìí, irú àwọn ọmọ yẹn nísìnyí kó tó di pé kírun ká tó lè sọ pé àwọn dàgbà àwọn máa dun ọba, gbogbo wa yìí a lè mọ̀ sí mọ́. But in order not to create a problem for our children, láti má lè dá wàhálà alẹ́ fún àwọn ọmọ tí ń bọ̀, ẹ tètè máa là á, ẹ tètè máa pé gbogbo ìtàn, ẹ tètè kọ ìtàn yẹn sílẹ̀ pé Olúwo ọba báyìí ó fẹ́ yàwó báyìí, ṣùgbọ́n nínú àwọn ìyàwó báyìí tó fẹ́, eléyìí Yorùbá ni, eléyìí Ègùn ni, eléyìí Fúlàní ni, ìtọ́jẹ́ Fúlàní ó bí máa yé báyìí, ìtọ́jẹ́ Yorùbá ó bí máa yé báyìí, ìtọ́jẹ́ Fúlàní orúkọ ọmọ rẹ̀ báyìí ni. So torí pé tó bá di ọjọ́ iwájú tírú wa ìbá tó ń bẹ tàbí tá àbá tó sí mọ́, irú àwọn tí wọ́n jẹ́ ìlàjì Yorùbá ìlàjì Fúlàní, ìlàjì Yorùbá ìlàjì Fúlàní, irú wọn tó bá padà lówó, kò sí tọ́lọ́wọ́ lè ṣe, wọ́n lè lówó ju àwọn ojúlówó ọmọ lọ. Irú wọn lè sọ pé àwọn ọ̀rọ̀ àti àwọn náà dùn wọn ọba Ìwó, wọ́n lè sọ pé àwọn dùn ọba Ìwó. Tírú wọn bá dùn ọba Ìwó, tẹ́ ẹ̀ bá ti separate, tẹ́ ẹ̀ dá ojúlówó ọmọ mọ̀, ẹni tó jẹ́ full blooded yàtọ̀ sí ẹni tí kì í ṣe full blooded, ìlú wà nínú wàhálà nìyẹn, ìlú wọ one chance nìyẹn. Reason nìyẹn, torí pé nílùú lọ́dọ̀ àwọn Fúlàní tá à ń sọ yìí, ẹni tí kì í bá ṣe full blooded kò sí bó ṣe lè jẹ́ mùsùlùmí tó kò lè dopò kankan lọ́dọ̀ wọn o, òdodo ọ̀rọ̀ tí ń bẹ níbẹ̀ nìyẹn o. Ẹni tí kì í bá ṣe full blooded, starting from láti ẹja gbé láti Ìlọrin lọ, láti Ìlọrin tó fi lọ sí tó fi dé Minna, Kaduna, ìkankan, kò sí irú bó ṣe lè sọ pé o ní mímọ̀ tó, kò sí irú tó lè jẹ́ tó yìí bá ṣe full blooded nílùú Ìlọrin, o lè jẹ ìmáàmù nílùú Ìlọrin tó yìí bá ṣe full blooded, kò sí irú mà tó lè ní. Tán bá fi lè
wádìí tán ṣe wádìí kódà kò jẹ́ pé ọ̀dẹ̀ yín ni mọ́ọ̀mù kan nílùú Ìlọrin tán bá ti di pé tán bá ti lè ṣèwádìí pé Yorùbá ni màmá rẹ ṣùgbọ́n Fúlàní ni bàbá tó bí ẹ ò ní ráìtì láti di ìmáàmù nílùú lọ́dọ̀ àwọn Fúlàní ò ní ráìtì láti di ìmáàmù tàbí láti di àwọn ipò tó bá jẹ́ kàǹkàǹkà tó jẹ́ pé sàràkí ò lè débẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí, àsọ̀bíyà kọ́ leléyìí. Àsọ̀bíyà ni wọ́n ń ṣe àsọ̀bíyà. Tó bá jẹ́ pé àsọ̀bíyà ni kí ló dé tí àwọn northerners tí wọ́n ń ṣe bẹ́ẹ̀? Because they wanted to protect their image, they wanted to protect their heritage and culture. Kí ló dé táwọn máa wá fi left hand tá a máa fi mú culture titiwa tá a máa fi mú heritage titiwa? So ẹnikẹ́ni bọ̀ torí ẹ̀sìn just because of our religion ẹni tó bá wúlò lè dorí àpèrè nílẹ̀ Yorùbá Ọlọ́run ló ní. Kí ló dé táwọn ọ̀tọ́pọ̀lọ́ ló ní ipò? Ó yẹ káwọn náà máa sọ pọ́lọ́ ló ní ipò. Ẹni ọba ti lówó tó bá ti dùn tó bá ti débẹ̀ ó ti débẹ̀ náà nìyẹn. Kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Fúlàní o. Kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Fúlàní o. Tó ìbá ṣe full blooded kó jẹ́ pé ìyá tó bí ọ Fúlàní ni bàbá tó bí ọ Fúlàní ni o ò lè dé ipò kankan. Gbogbo àwọn ipò tó jẹ́ ipò kàǹkàǹkà lọ́dọ̀ wọn àfi ilẹ̀ fún half Yorùbá half Fúlàní. Ara o ọmọ wò lọ́ọ̀kan ni ọmọ gbẹ́lu pẹ̀lú wọn o ọmọ yìí dáadáa nù pẹ̀lú wọn ṣùgbọ́n o sì nínú ẹni tí kò lè kàn nínú ìlú. Kí ló dé tí tó jẹ́ tí wẹ́ẹ̀ ò lè rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ti fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti ẹlòmíì ẹ̀sìn ti sọ ẹlòmíì di dẹdẹrìn ẹ̀sìn ó ti jẹ́ kẹlòmíì ọgọ́ ẹ̀sìn ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wa ọgọ́. Ẹ̀sìn ò dẹni kágọ̀ o ẹ má jẹ́ ká tanra wa àbẹ tó bá dìdí fẹ́ gọ̀ fúnra ẹ̀ lókù. Ẹ̀sìn tá à ń ṣe yìí kì í ṣẹ̀sìn dẹdẹrìn kì í ṣẹ̀sìn ẹ̀gọ̀. Ìwọ ni kó ọmọ gọ̀ra rẹ̀ ìwọ ni kó ọmọ ya ẹ̀gọ̀. Má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn gba ráìtì wa. Ẹ̀sìn ọ̀tọ̀, your heritage and culture apart, our religion apart, humanity among us apart. Tá a bá ti wá ń da ẹ̀sìn papọ̀ mọ́ humanity mọ́ culture and heritage nǹkan máa ṣe wá lọ́pọ̀lọpọ̀. Nǹkan máa ṣe wá lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run dá wa pẹ̀lú èdè ọ̀tọ̀ọ̀tọ̀, àṣà ọ̀tọ̀ọ̀tọ̀, ìṣe ọ̀tọ̀ọ̀tọ̀, ìwà ọ̀tọ̀ọ̀tọ̀, kódà oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀, kódà aṣọ wíwọ̀ gan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìmúra tí mo mọ̀ yìí, for instance, ìmúra tí mo mọ̀ yìí kì í ṣe ìmúra titiwa. Kì í ṣe ìmúra titiwa. Tí n bá fẹ́ múra titiwa ń tiwa, ó nírú aṣọ tí màá wọ̀ táwọn èèyàn fi tán rí mi tí wọ́n á sọ pé ọmọ Yorùbá rè. Láì sọ fún wọn pé Yorùbá ni mí. Fúnra àwọn èèyàn náà máa mọ̀ pé láì sọ̀rọ̀ Yorùbá lẹni tí ń lọ yìí. So à ń sọ ilé yìí látara pé àwọn tí wọ́n jẹ́ ọmọ Ìwó pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá wa kábíyèsí Olúwo tí wọ́n ń gbé nígbésẹ̀ tí ọ̀dá ni o ṣùgbọ́n irú ọmọ tí obìnrin yẹn bá bí kò lẹ́tọ̀ọ́ láti dé irú orí ipò tó bá jẹ́ ipò òṣèlú ó lè dùn tó bá wà àwọn aráàwọ̀ káwọn rajú kalẹ̀ káwọn ojúlówó ọmọ tán jẹ́ full blooded so constitutionally ó lè dùn kò òṣèlú táwọn aráàlú bá fún ní chance ẹ ṣùgbọ́n orí àpèrè yẹn ipò ọba ìlú àwọn ọmọ yẹn àwọn ọmọ tí ọjẹ tí Fúlàní yẹn bí ìyẹn Fúlàní tó jẹ́ olórí bàbá kábíyèsí tẹlú presently àwọn ọmọ tó bá bí they have no right to ascend the throne. asararula tó bá jẹ́ pé tí mo sì ń sọ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ mọ́kàn fẹ́ kẹ́jẹ́ kájọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò ẹjẹ́ àjọ gbé ọ̀rọ̀ yẹn wò. Recently sẹ́wọ̀n pé wọ́n yan ìmáàmù nílùú Ìlọrin ǹjẹ́ fi mọ̀ pé ká protect heritage and culture is very very important. Wọ́n yan imam nílùú Ìlọrin nínú àwọn criteria tí wọ́n fi yan imam ipò imam nílùú Ìlọrin ó ní pé wọ́n á lọ wo lineage ẹni yẹn ṣé ẹni tí wọ́n fẹ́ yàn yẹn tó máa tó fẹ́ di imam yẹn ẹni tó máa mú wọ́n á lọ wo history rẹ̀ ta ló bí ṣé bàbá rẹ̀ ṣé Fúlàní ni ṣé màmá rẹ̀ ṣé Fúlàní ni tán bá ti rí traces sí pé bàbá rẹ̀ Fúlàní ṣùgbọ́n ìyá rẹ̀ Yorùbá ní automatic disqualified. Kò sí irú ìmọ̀ tó lè ní kò sí irú mímọ̀ tó lè ní nílùú Ìlọrin o nílùú Ìlọrin o Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá wa ìmáàmù Ìlọrin tí wọ́n ẹ̀sẹ̀ jẹ́ kọ́lọ́run jẹ́ kẹ́mi wọn gùn Ọlọ́run mọ́ fàárẹ̀ sí wọn àti gbà àtàgbà kọ́lọ́run mọ́ dà kankan mọ́ wọn lọ́wọ́ o. So wọ́n ní láti check láti wọ́n á yan ìgbìmọ̀ ó yẹ lọ síwádìí
gbogbo àwọn tí wọ́n dun ìmáàmù yẹn lọ ṣèwádìí àwọn wo náà jẹ́ original Fúlàní nínú wọn, àwọn wo náà jẹ́ half Fúlàní. Torí pé ẹni tí ó jẹ ìmáàmù nílùú Ìlọrin Fúlàní ló gbọ́dọ̀ jẹ́, kò sì gbọ́dọ̀ jẹ́ ìlàjì Fúlàní, ó gbọ́dọ̀ jẹ́ full blooded, kò gbọ́dọ̀ jẹ́ pé ìyá rẹ̀ Fúlàní bàbá rẹ̀ Yorùbá tàbí bàbá rẹ̀ Fúlàní ìyá rẹ̀ Yorùbá, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. ẹni tó bá ti jẹ́ sí pé kì í ṣe full blooded Fúlàní kò lè jẹ ìmáàmù nílọrin o. Ó dẹ̀ lójú ipò, ó lójú ipò tó lè jẹ nílùú Ìlọrin. They are protecting their heritage and culture. Kò sí bí elédè míì ṣe máa bọ́ sórí àpèrè elédè kan tó máa lè protect culture wọn nínú ìlú yẹn, kò ní, because it's not his culture, kì í ṣe culture títí ẹ̀. Òun kọ́kàn láǹfààní láti bọ́ sórí àpèrè yẹn ni. So ṣe hàn pé yóò sì àpèrè, yóò sì ìlú yẹn darí, torí kò ní darí ìlú yẹn pẹ̀lú culture ìlú yẹn, kò ní darí ìlú yẹn pẹ̀lú culture ìlú yẹn. Kí ni culture? Culture tá à ń sọ yìí kì í ṣe culture pé a ní kí wọ́n máa bọ òòṣà, kì í ṣe culture pé a ní ká máa bọ Ògún, kì í ṣe culture rárá. Yàtọ̀ sí à ń bọ òòṣà, à ń bọ Ògún, à ń gbé eégún, yàtọ̀ sí yẹn, we have numerous of our culture. Nínú ká sọ Yorùbá kọ́ dángájá is part of our culture. Ká wọṣọ wa aṣọ Yorùbá ká fi gbé àṣà lárugẹ is part of our culture. Ká ṣeré ìbílẹ̀, ká ní nǹkan kan ṣe nínú ìlú, ká àwọn eléré ìbílẹ̀, ká ṣeré ìbílẹ̀ fún wa is part of our culture. Ká jẹ oúnjẹ tó jẹ́ titi wa, ká fi ṣe àlejò tàbí ká fi ṣe ayẹyẹ is part of our culture. Àwọn culture wa ọ̀pọ̀ láti wá lè protect èdè, ìwọṣọ, ìrìnsí, ìsọ̀rọ̀sí, jíjẹun, láti lè protect gbogbo àwọn kan yẹn. Ó ní láti jẹ́ pé ẹni tó jẹ́ full blooded, tó jẹ́ pé ní nkíà ìyá rẹ̀ ọmọ Yorùbá ni, nkíà bàbá rẹ̀ ọmọ Yorùbá ni. Irú àwọn yẹn náà lè dórí àpèrè, náà máa yẹ àpèrè yẹn, náà máa rú ìṣesí tó yẹ kán ṣe lórí àpèrè yẹn. Nígbà tẹ́ bá ní kí n fún ọmọ Fúlàní ọbọ̀ sórí àpèrè nílẹ̀ Yorùbá, ẹ dákun bóun ni ó ṣe lo àpèrè yẹn, kí lẹ́fẹ́ kọ́ máa ṣe mẹ́. Ìṣesí Fúlàní yọ́ máa lo ìṣesí Fúlàní lábala kan, ìṣesí Yorùbá lábala kan. So ẹni tó bá wá jẹ́ sí pé bàbá rẹ̀ Fúlàní ni, ìyá rẹ̀ Yorùbá, tí rẹ̀ bá bọ́ sórí àpèrè, sẹ́mọ̀ pé yóò kógun jàlú, ó máa kógun jàlú, yóò kógun jàlú. Kò sí irú tẹ́ lè máa sọ, yóò sì máa take side lọ́dọ̀ àwọn family rẹ̀ tí wọ́n jẹ́ other side. Onílàákàyè ló lè gbọ́n tí mo ń sọ yé, onílàákàyè ọ̀jọ̀gbọ́n èèyàn, ẹnì kan ò ní gbọ́n tí mo ń sọ yé bí kò sí onílàákàyè. Àwọn nǹkan kan bẹ tí ò ní láti dàpọ̀ mẹ́sìn, kò ní láti dàpọ̀ mẹ́sìn, tá a ti dàpọ̀ mẹ́sìn látara àyíbọ́yá ìnílàákàyè ní kí n pe ní o, tàbí àyídákanmọ̀, tàbí àyímọ̀kan, tàbí àyímọ̀ tọ́jọ́ ọ̀la fẹ́ sọ ní tí ò tiẹ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀sìn, tí ò ká ẹ̀sìn, a máa gbé sábẹ́ ẹ̀sìn, àdọ̀gbọ́n mú ìyàn lẹ́rú lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn. So gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìwó, ẹ̀yin ará Ìwó, ẹni láti wà very very careful torí ọjọ́ iwájú ìlú Ìwó àti torí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá. Ó fún ní kálukú léde títí ẹ̀ níta rárá fún kẹ́ẹ̀lẹ́ bá dára yín mọ̀, kẹ́ẹ̀lẹ́ bá wọn pé Haúsá lélẹ́yìí kì í ṣe ìran tiwa, Yorùbá lélẹ́yìí kò jẹ́ sọ ìran Yorùbá yàtọ̀, Ìgbò lélẹ́yìí ìran titi wọn yàtọ̀. Ọlọ́run fún ní kálukú ní ìwọṣọ tiwọn, ìsọ̀rọ̀ sí tiwọn, ìṣesí tiwọn, ìjẹ́njẹ titi wọn, ó fún ní kálukú. Àwọn oúnjẹ kan bẹ nílẹ̀ Haúsá táwọn òyì kì í jẹ ń bí, àwọn oúnjẹ kan sì ń bẹ lọ́dọ̀ tiwa táwọn òyì kì í jẹ, àwọn oúnjẹ kan bẹ nílẹ̀ Ìgbò tó jẹ́ pé so ṣé káwá ní nítorí Islam, ẹ̀sìn Islam dandan ni oúnjẹ tí ẹ̀yà kan bá ń jẹ a gbọ́dọ̀ jẹ. Islam láyé kan ní fúnra fún náà sàn nílà òsàrà, Ọlọ́run fọ́ọ̀sì ìṣesí ẹ̀yà kan lórí ẹ̀yà kan rárá. Ṣùgbọ́n nínú ẹ̀yà kọ̀ọ̀kan tá a bá rí nínú ẹ̀yà míì tó bá dáa, tó bá wù wá, a lè mú mọ́ tiwa, pé àwọn ẹ̀yà yìí wọ́n ń sàwọn kan báyìí tí a nìkan ní ìsìn nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta Haúsá, Ìgbò, Yorùbá, ta ló máa ń kí àwọn aṣáájú ní ìdọ̀bálẹ̀? Yorùbá nínú àwọn Ìgbò wọn kì í kí àwọn bàbá wọn tàbí àwọn aṣáájú wọn pẹ̀lú ìdọ̀bálẹ̀, Haúsá ò kì í kí àwọn bàbá wọn àti àwọn aṣáájú wọn ní ìdọ̀bálẹ̀. Yorùbá ló ní àṣà, nínú àṣà Yorùbá ni.
ṣé bọ́n làwọn kan tako ni kan tako ìtàn lọ tán fẹ́ fi àṣà Lárúbáwá tán fẹ́ fi gba àṣà títí wá dànù tí wọ́n ní ká má kí àwọn àgbàlagbà mọ́ ká má pọ́n àwọn àgbàlagbà lè mọ́ ká má pọ́n wọlé mọ́ nílẹ̀ Yorùbá nínú àṣà Yorùbá ni kí ọmọ jí láàárọ̀ kùtùkùtù kó lọ bá bàbá rẹ̀ nínú yẹ̀wò kó lọ kí bàbá rẹ̀ kó dọ̀bálẹ̀ gbalaja pé káàárọ̀ bàbá mi wọ́n lè bá ti ṣe bẹ́ẹ̀ ó ti sọ bàbá ẹ̀ dọ́lọ́hun ẹ wo ìròrí ẹ wo ìròrí ẹ wo ìròrí tọmọ orí ya rẹ̀ kó fojú kan ya rẹ̀ láàárọ̀ kùtùkùtù kọ́nà gbalaja ìyẹn ọkùnrin obìnrin kó forúnkún ẹ̀ méjèèjì kúnlẹ̀ pé àmọ́ mi ẹ káàárọ̀ o obìnrin orí bàbá rẹ̀ láàárọ̀ kùtùkùtù kó forúnkún ẹ̀ méjèèjì kúnlẹ̀ pé bàbá mi ẹ káàárọ̀ o so wọ́n ní kódà Islam ó sọ pé kódà Islam ó sọ pé kódà ìṣesí àti àṣà àwọn Lárúbáwá làwọn kan fẹ́ fi gba àṣà títí wá dànù wọ́n fẹ́ fi gba títí wá dànù ni àwọn Lárúbáwá tí wọ́n máa ń kìsì ara wọn lórí tí wọ́n máa ń kìsì ara wọn lẹ́sẹ̀ tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá la ti ń ṣe yẹn wọ́n á tó ti yí yẹn náà mọ́ wa lọ́wọ́ pé kí ló tẹ̀ kọ̀ndẹ́mù yẹn pé yẹn náà dá tínú Lárúbáwá bá dùn tán bá dùn síra wọn tán wọ́n á kìsì ara wọn wọ́n á gbá orí ara wọn wọ́n á kìsì ara wọn lórí tí ọmọdé kékeré bá rí àgbàlagbà tínú wọn dùn síra tó fẹ́ sàpọ̀nlé ẹ̀tẹ̀ yẹn yóò kúnlẹ̀ níwájú rẹ̀ yóò kìsì ẹlẹ́sẹ̀ tó bá jẹ́ pé àwa Yorùbá la nírú ṣe sí yẹn á ti rí àwọn alákatakítí kan láàrin wa tá ti sọ pé Islam ò faramọ́ kéèyàn máa kíìsì èèyàn lẹ́sẹ̀ ẹsẹ̀ tó ti fi tẹ ẹ̀gbẹ́ ẹsẹ̀ tó ti fi tẹ ẹ̀gbin kéèyàn kan wá pẹ́lẹ̀ kọ́ máa kíìsì ẹ̀ ṣùgbọ́n torí pé jẹ́ títí Lárúbáwá nobody condemn that ṣùgbọ́n nínú ìṣesí tí Lárúbáwá fẹ́ràn jù ó ní ká bọ́ra wọn lọ́wọ́ sọ́wọ́ ayẹ káfí yẹn káfí condemn pé ẹ̀yin ọmọ tẹ́ bá ti rí àwọn bàbá yẹn ẹ má dọ̀bálẹ̀ fún wọn máa wò ẹ má kúnlẹ̀ fún wọn ẹ má bọ̀ wọn lọ́wọ́ ni ṣé ẹ rí pé ìsinilọ́nà wọn bẹ́lẹ̀ lélẹ́yìí ìsinilọ́nà àwọn tí wọ́n ti jẹ́ àwọn àgbàlagbà àwọn bàbá wa nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá àwọn ògbéyìn àwọn kọ́nàkó yẹn wà o àwọn extremist àwọn kan tó jẹ́ pé wọ́n lọ kéwú àjòjì láwọn ààyè kan nílẹ̀ òkèèrè tí àwọn yẹn ni wọ́n kó yẹn dé ni wọ́n fẹ́ fi sòṣèlú so irú àwọn tí wọ́n lọ kéwú lélú òkèèrè ṣebí irú wọn náà tó wà ní gbó tí wọ́n terrorize tí bára ìkọ̀kú kọ̀tẹ́ lọ kọ́ náà nìyẹn ara ìkọ̀kú kọ̀tẹ́ lọ kọ́ òun náà ni pé káwọn máa terrorize ìlú under this guise of jihad wọ́n sọ̀rọ̀ àwọn ẹ̀dẹ̀ tó ń gbénu gbó wọ́n gba ransom ṣùgbọ́n ẹ̀ lè ní akán kírun wọn à kí ń kírun bandit ò kí ń kírun àti terrorist ò kí ń kírun lẹ́yìn kan mú kó lò jihad wo làwọn yẹn wá ń ṣe jihad líṣà ìtọ́ni ni àbí jihad lillahi so ká sọ díẹ̀ ká mẹ́nu kó lọ́rọ̀ ẹ̀yin Ìwó lápapọ̀ gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó ìmọ̀ràn tí mo mú wá láti wá fún ilé yìí o ẹ kú àlejò tuntun lé ní o ẹ kú àlejò VDM ẹ kú oyè tuntun tẹ́ tún fún very dark man ní kó Olúwo bàbá wa kábíyèsí Olúwo ìyàwó tán fẹ́ Ọlọ́run ọba ó jẹ́ kẹ́mi yín ọjọ́gun o bẹ́ẹ̀ bá tún fẹ́ mi lọ́dọ̀ ọba Kánò ẹ lọ fẹ́ ṣùgbọ́n àwọn ọmọ táwọn ìyàwó tẹ́ ẹ bá ti fẹ́ láti ọ̀dọ̀ àwọn mọ́lá àwọn Haúsá àwọn Fúlàní ọmọ tírú àwọn ìyàwó yẹn bá bí wọn lẹ́tọ̀ọ́ láti gorí àpèrè nílẹ̀ Yorùbá wọn lẹ́tọ̀ọ́ láti gorí àpèrè nílẹ̀ Yorùbá irú àwọn ọmọ yẹn dẹ̀ lélẹ́yìn gbogbo ọmọ tí àwọn ìyàwó yẹn bá bí ó yẹ kí orúkọ wọn máa wà lákọọ́lẹ̀ síbì kan torí ọjọ́ iwájú wọn lè mọ àwọn wo náà jẹ́ Fúlàní nínú àwọn ọmọ tí bàbá kábíyèsí Olúwo bí so Fúlàní ò ní lè bọ́ sí àpèrè ọmọ Yorùbá kí omi ọmọ bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu full blooded ẹni tó jẹ́ pé bàbá rẹ̀ Yorùbá ìyá rẹ̀ Yorùbá òun ló lẹ́tọ̀ọ́ láti dun ipò àpèrè tó jẹ́ tàwọn baba ńlá baba wa ló sì lẹ́tọ̀ọ́ láti bọ́ síbẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí a gbọ́dọ̀ protect culture traditions and heritage of our land. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.